tiwọ́ tó ń jíṣẹ́ wọ́n gbókùn yín sí. Lizzy Anjorin ṣorí ilé sọ́nù tó jóná a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tá a bá mú ẹ gbogbo California Paradise City a jóná ní ọjọ́ kan wàá wá mọ̀ pé ó jura wọn lọ ó kì í gbàgàn jù kan lọ wọ́n búlé ẹ̀ ìwọ ń búlé èèyàn mo ń sọ́pọ̀tì ẹ̀ kí ló fi ń sọ fún mi gbogbo ọwọ́ tó ń nà sí mi mò ń rí má ràn àlì ìwà bá mi mọ́ ìwọ ni kó wá bá mi sọ̀rọ̀. ẹ̀yin èèyàn wa èpè yìí ò wá pọ̀ jù báyìí fún Lizzy Anjorin àti ZEE mama o arábìnrin tí a mọ̀ sí Àdùfẹ́ òun ló EWATOMI ADUFE òun ló ti ṣe àwọn èpè ńláńlá yìí lòdì ṣe lé Lizzy Anjorin àti ọ̀rẹ́ rẹ̀ tí a mọ̀ sí ZEE mama. Ẹ jẹ́ ká tẹ́tí sí nǹkan tí arábìnrin yìí tí ó ní láti sọ. láti ẹni lọ ibùjókòó ẹ di ìkorò láti ẹni lọ ó lọ ní agbára ó rò bí ẹ̀wọ̀ ló kan apá Esabod torí mo ṣàṣẹ sí lórí live video ó lọ́mọ Ìjẹ̀bú ni ẹ́ láti ẹni lọ ayé ẹ̀ ò tó mọ́ ZEE óyá mo rìn níta abólólágbára ni ó lọ́mọ Ìjẹ̀bú ni ẹ́ máa jẹ́ kó mọ̀ pé wàá fojú sunkún ọkọ láti ẹni lọ wọ́n gbé bọ́dì iye ẹ̀dọ̀kùn láti ẹni lọ ZEE mama ayé ò ní gbóhùn ẹ mọ́ mìíràn ẹ káàbọ̀ ó lọ lágbára obìnrin ẹgbẹ́ jáde ó ń sọ̀rọ̀ ó ń sọ pé omijé ojú ó dẹ̀ celebrate ọkọ ẹ̀ ìwọ ló fẹ́ fi ṣẹ̀sín tọrọ lọ sí Ìjẹ̀bú lọ bá wọn parí iṣẹ́ láti ẹni lọ ZEE mama ọkọ ẹ̀ di koríko ó di koríko tó máa jẹ ilé kò ní ní ìsinmi sórí láti ẹni lọ ìpọ́jú dé bá ẹ ṣe ẹ káàbọ̀ ZEE mama láti ẹni lọ ibà óyá igun mẹ́rin àgbáyé ibà láti ẹni lọ ZEE mama bó ṣe wá sókè náà ló ṣe máa wálẹ̀ this is óyá òun fi obìnrin ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ sí ẹ ṣe ẹ̀yin abiyamí orin ẹ káàbọ̀ óyá tó ìbà ẹ káàbọ̀ óyá o ìbà ṣe óyá ìparí ẹ̀ ZEE ẹ̀ṣẹ̀ sí ẹ ṣe ẹ̀yin abiyamí orin ẹ káàbọ̀ óyá tó ìbà ẹ káàbọ̀ óyá o ìbà ṣe óyá ìparí ẹ̀ ZEE óyá àṣẹ o tó èṣọ ọ̀jájà nù àṣẹ o èṣẹ o Lizzy Anjorin tó bá lóun fẹ́ pa ẹni ẹlẹ́ni lọ́kù ọ̀dọ̀kú ZEE ìka ni wọ́n ọmọ Badagry ni wọ́n ẹ kí mọ̀gúnlẹ̀ mi mo mọ gbogbo nǹkan tó ń ṣe mo ń wẹ̀ gbogbo àwọn tó kú nínú industry torí pé wọ́n gbé màmá Joy Zakos wá gbókun ọmọ sí kúrò lórí burúkú ó ní jèrè ọmọ àṣẹ ó ní jèrè ọmọ ní New Jersey ẹwẹ́ àṣẹ tó bá jèrè ọmọ bèmí ní ọmọ àlè ó ní jèrè ọmọ láyé wọ́n gbókun ọmọ sí gbogbo ọmọ tó bí láyé àjọkú ẹkùn ni mí iná jó ẹ tọmọtọmọ gbogbo ẹni tó gbẹ́kẹ̀lé ilé ayé tó bá fẹ́ yọ ẹ́ kúrò nínú ẹ̀gún tí mo jìgé fún ẹ lẹ́nìí á di ìkorò sínú ayé ẹ níbo lẹ tó àjẹ́ mélòó lẹ gbà ṣe jẹ́nu ewé ṣe múnú ewé ẹyẹ mélòó ló ń gbé ẹyẹ mélòó lẹ ní lọ́wọ́ ẹ
burúkú Joy Zaccheaus àtẹni tó rán ẹ àti ìwọ tó ń jíṣẹ́ wọn gbókùn yín sí. Lizzy Anjorin ṣorí ilé zọ́nù tó jóná a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tá a bá mú ẹ gbogbo California Paradise City a jóná ní ọjọ́ kan wà wá mọ̀ pé ó jura wọn lọ ó kí n gbàgàn jù kan lọ. Mo ń support ẹ kí ló fi ń sọ fún mi gbogbo ọwọ́ tó ń nà sí mi mò ń rí má ràn àlì ìwà bá mi mọ́ ìwọ ni kó wá bá mi sọ̀rọ̀ wọn tí bí ẹni náà dá wàá kán apá mi Zee mama tó bá kán apá mi mi ò ní sí Ọlọ́run mọ́ ìyẹn tún kọ́ tó bá kán apá mi á jẹ́ pé Ògún tó ń bọ lóńdó ajógun ti dòkú ìwọ àbáláàrú ẹ ìwọ tó yẹ pé wọ́n sì ń fún lówó ni ìwọ ò níṣẹ́ ìwọ ń bá yá aláyé jẹ ni ìwọ ń bá yá aláyé jẹ ni nǹkan ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tẹ́ ń rìn mo lè máa sọ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ẹ má wàá bá mi sọ̀rọ̀ ní inbox ẹ jẹ́ a máa sọ lé gbàgede ayé kò sí nǹkan tó kọlù mí àwọn ọmọ ẹ ló máa dòkú Zee mama kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí mi àwọn ọmọ ẹ ló máa dòkú lẹ́yọ kọ̀ọ̀kan àwọn ọmọ ẹ ló máa dòkú kò sí nǹkan tó ṣe mí it's high time we don't mock women you guys mocked me I almost died. Kí ni ọmọ Abiola ṣe Biola if she has problem with her husband so what ó wá ń sọ pé wọ́n á fi ṣe yẹ̀yẹ́ ṣé ibùjókòó tí wọ́n ní ló ń jọ ẹ́ lójú tọkọ ẹ bá dòkú mọ́ ẹ lọ́wọ́ wàá mọ̀ péyàn ò kí ń fi ibùjókòó ènìyàn ṣe ẹ̀gàn èèyàn ìkànnì ẹ ò dẹ̀ ní jèrè gbogbo ìka tẹ́ ń ṣe lẹ́yìn gbogbo ẹ̀ lámọ̀ tó bá yẹ pé akàn ń rí akàn ń wò yín ni gbogbo ẹni tó bá ti bá Ìyábọ̀ ṣe ní kó máa ka àdánwò gbogbo nǹkan tẹ́ ń ṣe la rí kò rẹ̀ mí Zee mama kò dẹ̀ lè rẹ̀ mí má sọ̀rọ̀ mò ń gbọ́ ẹ má sọ̀rọ̀ kò rẹ̀ mí mo fẹ́ kó pe bàbá ẹ lórí live video bó ṣe ń pè fáwọn èèyàn sọ pé kán kán apá tèmi náà sọ pé kán fọ́ ojú mi sọ pé kán kán ẹsẹ̀ mi ìkà ẹ̀yin àjẹ́ ẹ̀yin olórí burúkú ò ní jèrè ọmọ Zee mama ò ní jèrè ọmọ láàárọ̀ ò ní jẹ́ lásán ò dẹ̀ ní jẹ́ lálẹ́ tí àjẹ́ ayé kan tó bá fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ẹni náà dọ̀kú kò ní dá fún ìyá tó bí ẹ kò ní dá fún bàbá tó bí ẹ ọmọ tó gbà lọ́wọ́ mi ò dùn mí ọmọ mi sì pè mí lánàá olórí burúkú ó mọ bó ṣe ń lọ ó dẹ̀ lè mọ bó ṣe ń lọ nílé ayé mi ọmọ tó gbà lọ́wọ́ mi ó wà òkè àwọn ọmọ mi sì wà láyé gbogbo ọmọ tiẹ̀ ló máa dòkú àṣẹ. Gbogbo ọmọ ẹ ló máa dòkú àṣẹ. Gbogbo ọmọ ẹ tó bí láyé Zee mama òun ló máa dòkú àṣẹ. Ibà. Gbogbo ọmọ tó bí láyé òun ló máa dòkú àṣẹ. Ibà. Gbogbo ọmọ tó bí láyé òun ló máa dòkú àṣẹ. Ibà. Gbogbo ọmọ tó bí nílé ayé òun ló máa dòkú àṣẹ. Màmá tí ì bá dòkú káwọn ọmọ mi dòkú ayé àwọn babaláwo ẹ ayé wọn máa fọ́ tí ì bá ti dòkú within 7 days kí àwọn ọmọ mi náà dòkú within 7 days ayé àwọn babaláwo tó gbójúlé ìbáàjẹ́ Ìjẹ̀bú ìbáàjẹ́ ibikíbi ayé wọn máa dòkú. Tí ì bá dòkú within 7 days jẹ́ fún ẹ lórúkọ bàbá àti ìyá mi Olúfúnkẹ́ ọmọ Fọláṣadé ọmọ Akíntúndé tí ì bá ti dòkú within 7 days gbogbo
oògùn tó gbójú nílé ayé ẹ̀ ó máa dòkú. Tí n bá ti dòkú within